Ẹ máa kó ìyálẹ̀ta o ẹ̀yin èèyàn mi. Èmi ọmọ yín Fọlájí CV Mani. Ẹ kú bójú ọjọ́ ṣe rí o. Ọ̀dẹ̀ ọdún bí o. Ẹ kú àtàárọ̀ o. A kú ìgbìyànjú o. Olúwa yọ gbogbo wa o. Ǹjẹ́ a tún rí gbọ́? Ẹ jọ̀ọ́ kí n tó bẹ̀rẹ̀ ètò ẹ máa bá mi like, ẹ máa bá mi love, ẹ máa bá mi comment. Gbogbo nǹkan tẹ́ bá rí sí, gbogbo nǹkan tẹ́ bá tún lérò pé ẹ lè sọ sí, ẹ bá mi fi sí comment section. Ẹ dẹ̀ bá mi tán notification bell torí ńgbà tí n bá tún ṣe fídíò míì ẹ lè rí. Ẹ ṣé mo dúpẹ́. Wọ́n ní olórí Fọláṣadé Ashley olórí Calabar àbí ṣé Calabar ṣìnà ń pè é. Wọ́n ló ní àfi tóun bá para wọn pé lórí eléyìí o àfi kóun ya kú o. Kí ló dé tó fi sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀? Wọ́n ní nígbà tí ọba wa Ọjájá ẹni ìtàn Ògúnwùsì, wọ́n ní ilé ìwòsàn tó dá sílẹ̀ ní Èkó lọ́hùn pé ó ti pín àwọn investment ẹ̀ fún ìyàwó àti ọmọ ẹ̀ pé 20% tó kù wọ́n ló tún fún ọmọ ẹ̀ Tádéníkáwò. Wọ́n ní Ashley, wọ́n ní olórí Calabar, wọ́n ló wá fárígá pé ó ti tán fún òun o, àfi kóun ya kú. Pé àfi kóun ya kú o. Pé ọba wa ò fún òun ní ṣíà kankan nínú hospital yẹn, hospital tí wọ́n ń pè ní Equity Hospital. Pé kò tí ẹ̀ tún wá fún un ní kankan, kò tí ẹ̀ fọ́mọ ní kankan ń bẹ̀. Àfi kóun kú. Wọ́n ló ní àfi kóun ya para òun ló kù. Wọ́n ní ọba wa ò máa wò sí méjì. Nǹkan tó bá wa ń fẹ́ ṣe ló máa ṣe. Ọmọ ti tòun lòun máa fún ní nǹkan o. Ọmọ tóun fi ẹ̀jẹ̀ òun bí. Pé àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ẹ gbé wá sáàfin. Òun lè fún yín lówó ẹ fi tọ́jú wọn, bẹ́ẹ̀ kì í ṣe ọmọ ti tòun. Nǹkan tóun bá ti ní àwọn ọmọ òun ló ní, àwọn ọmọ òun ló máa pín fún. Òun ò lè pín ogún fún ọmọ ọlọ́mọ. Ẹ rí pé àṣìṣe ńlá gbà ní Ashley ṣe. Ẹ rí pé àṣìṣe ńlá gbà ní olórí Calabar ṣe. Àìrẹ́ni fún ní ìmọ̀ràn gidi ni. Tó bá rẹ́ni fún ní ìmọ̀ràn, á rọra jókòó ẹ̀ jẹ́, kò ní lọ gbọmọ ọlọ́mọ wá, kò ní dá wàhálà sílẹ̀. Lérí ọ̀rọ̀ ọmọ yẹn ní ìsìn wàhálà ń ṣẹlẹ̀ láàfin lọ́tùn lósì. Torí ẹni tó ní ọmọ yẹn ó ń wá, wọ́n tẹ̀nà tó poison ẹ̀. Àwọn lọ́yẹ̀ tó ti padà dé ní ìsìn pé wọ́n tó lọ bá ìfà yẹn lórí another video mà tó ti ṣe yẹn. Pé ọ̀rọ̀ yẹn ti di wàhálà, ó ti ṣí tó ajáyànyàn. So báwo ló ṣe fẹ́ kí Ọọ̀ni kó pín ogún fún òun, fún ọmọ tó ń bí? Kò ṣeé ṣe, kò ṣeé ṣe, kò ṣeé ṣe. Olórí Calabar kò rẹ́ni advice ẹ̀ dáadáa. Kò rẹ́ni advice ẹ̀ dáadáa. Jàgídíjà kan kò lè rán gbogbo eléyìí tá à ń sọ yìí. Kò rán gbogbo jàgídíjà kan tó ṣe kiri ààfin Ilé-Ifẹ̀ yẹn. Kò ní onídámọ̀ràn gidi tó lè pé, tó lè bá sọ̀rọ̀ òtítọ́, tó lè ṣí létí pé gbogbo eléyìí tó ń ṣe yìí kò ká nǹkan kan. O lè gbọ́ máa lè wá fún wọn láàfin kó o rò pé wọ́n ó pín ogún fún. Wọn ò lè kà sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Wọn ò ní kà sí. Wàhálà ló máa dá sílẹ̀ lọ́jọ́ iwájú àti pàápàá bàbá ọmọ gan ní òun ti dán àfi tóun bá gbọ́mọ òun. Òun ò ní gbà nǹkan tó bá máa gbà làwọn máa fún. Bàbá ọmọ gan ó ready láti dojú ìjà kọ kábíyèsí. Ó ti lọ bá gbogbo àwọn aṣòfin, ó ti lọ bá gómìnà, ó ti lọ bá everybody. Ẹ rí pé ẹ̀tẹ́ gidi ni. Ẹ rí pé nǹkan ìtìjú ńlá ni. Ó tún sì wá ń jà láàfin. Tó bá fẹ́ parẹ́ kó kúkú parẹ́ so that á kúkú lọ sinmi. Torí wàhálà yìí ti pọ̀ jù. Torí kò ń gò gbálàyé, kò dẹ̀ rẹ́ni bá sọ̀rọ̀. Wọ́n ti ẹ̀ bá sọ̀rọ̀ gan. Ó ti ẹ̀ lè rẹ́ni bá sọ̀rọ̀ kó ṣe pé òun gangan ni ò fẹ́ gbọ́ fúnra rẹ̀. Àbí nígbà tí èèyàn òun fi tipátipá lọ́kọ.
nígbà téèyàn lóun ò fẹ́ mú onídìdán àfi tó bá forí sáàfì ọrùn sá òun ló ń rí yẹn ní ìsìn ó ní àfi tóun bá para mu wẹ́ bóyá tó bá dẹ̀ para ẹ̀ bóyá lọ sinmi bóyá tó bá lọ para ẹ̀ á lọ sinmi torí ẹni tó bá wo kokoko mọ́ nǹkan oníkan nígbà tó bá yá nǹkan tójú ẹ̀ bá rí yóò fara mọ́ náà ni nǹkan tójú ẹ̀ bá rí yóò fara mọ́ ni àdúrà wa ni pé kọ́lọ́run kó bá wa dáàbò bo olórí Naomi kó dẹ̀ dáàbò bo ọmọ rẹ̀ lágbára Èdùmàrè ààbò Olúwa dájú lórí wọn o ẹ ṣé o mo dúpẹ́ o.